ṣọ́ọ̀tì yá o ewu wúrí níyàn ọmọ kan kú lọ́nà Èjìgbò ẹ̀yìn lọ́mọ ewu fìlẹ̀ hàn mí mẹ́wú fọ̀nà mi mọ̀ pé ẹ mọ̀ bọ̀ àní ẹ mọ̀ bọ̀ ó yẹ ẹ mọ̀ bọ̀ lọ́dọ̀ mi rí ewu lè fọ̀nà hàn ni ṣùgbọ́n ewu kan ò ní fa Àbújá lè kí ẹ hàn ni ewu wù mí ọmọ ilé ẹ̀dísù ewúra mẹ́bí ewu ló bí ọlọ́ọ̀tọ̀ o ìwọ ògbúdọ̀ mẹ́mú ọpẹ́ òṣògì yẹn ń lówó ọ̀dà àgbà ògbúdọ̀ mú ògbúrọ̀ nígbà tó mẹ́mú ọpẹ́ tó sì mú ògbúrọ̀ kí ní gbàgbọ́ pé ọmọ rìn nílẹ̀ sí náà àfìdíjẹ ìgbìnlẹ̀ ọmọ ewu délé ewu dákin lé ọmọ adájọ́ jiyàn o ìwọ tún lọ máa dájọ́ rẹ̀ tọrẹ o ewu kéré nìyí ọmọ alájà tí ń bẹ nípò ọ̀yà abo sàwọn ògbúdọ̀ fọ́hún òdì rí bàbá yín nílẹ̀ ẹ̀gbìnsúkọ ṣùgbọ́n ẹ̀rílẹ̀ ẹ̀gbìnsú ewúrà tún wá pọ̀ nísúkọ kó wá jẹ lọ́dẹ̀ bàbá tó bí yín lọ́mọ ìwúrí nìyí o ọmọ ilẹ̀ ẹ̀dísú ewúrà.